Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a máa ń fún yín ní update nípa nǹkan tó bá ń ṣẹlẹ̀ throughout the world. Gbogbo awuyewuye Mr. Muideen àti Àgbàlá Gabriel, ẹ rí i pé à ń fún yín ní back to back gbogbo update tá a bá ti rí. Update eléyìí tí a fẹ́ sọ yìí, update ti Alhaji Oriyomi Hamzat àti Funny Thinker. Gbogbo wa la mọ̀ Funny Thinker tí ó kọ́kọ́ ń bá Alhaji Hamzat Oriyomi ṣiṣẹ́ ńgbà kan, tí ó sì ọ̀rọ̀ ilẹ̀ kò sọ̀rọ̀ ilẹ̀, ó sọ̀rọ̀ wọn fún níṣẹ́ kò fún níṣẹ́, ó sọ̀rọ̀ wọn ra fóònù fún wọn ra sọ everything bẹ́yẹn. So nǹkan tí ó ṣẹlẹ̀ láàrin Alhaji Oriyomi Hamzat àti Funny Thinker òun ni a ní ká fún yín ní update. So kí ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ bí Alhaji Hamzat Oriyomi bí wọ́n ṣe ṣe analysis, bí wọ́n ṣe explain ní orí TikTok fún àwọn èèyàn pé nǹkan tí ó rí lè ṣẹlẹ̀ láàrin àwọn àti Funny Thinker. So ẹ farabalẹ̀ kẹ́ listen sí fídíò yìí, kẹ́ wò, kẹ́ gbọ́ nǹkan tí ó rí lè ṣẹlẹ̀ gan lẹ́yìn àti ẹnu Alhaji Oriyomi Hamzat. So ẹ farabalẹ̀ kẹ́ wá máa play ẹ̀ fún yín. Àmì Funny Thinker yàtọ̀ sí eléyìí. Ẹ jẹ́ ẹ sọ ti Funny Thinker yẹn. Ṣé ti Funny Thinker yẹn mi ò mọ̀ tó ṣẹlẹ̀, mi ì tiẹ̀ mọ̀ tó ṣẹlẹ̀. Tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mi ò lè sọ pé tó ṣẹlẹ̀ gangan ní nípa Funny Thinker. Mo fẹ́ wẹ̀ láàárọ̀ ọjọ́ yẹn, mo fẹ́ wọ bathroom ni mo bá rí show ẹ̀. Èmi dẹ̀ máa ń wo gbogbo show. I believe in, mo máa ń kẹ́kọ̀ọ́ round. Ó nítumọ̀ kò nítumọ̀, máa sáré nǹkan bẹ̀. Bí mo ṣe wá rí kíní Funny Thinker yẹn, ó wá rí mi bẹ́ẹ̀ ṣe rí mi lẹ́ẹ̀kan. Ló wá pariwo mi, sáà kí mi. Bí mo ṣe wá wọbẹ̀ tí mo wò láwọn èèyàn wá pé kí n ràn lọ́wọ́. Mo bá ní pé èmi tiẹ̀ wo kó ti ju bí mo ṣe ń wò lọ ni. Wọ́n á ní kó yọjú sí mi lọ́fíìsì. Nígbà tó dẹ̀ dọ́fíìsì lọ́jọ́ yẹn, mo fẹ́ jẹun àárọ̀. Mo ní kó jókòó kó jẹ́ àjọ jẹun oúnjẹ kan náà ni. Mo lẹ̀ ní kó jókòó, mo ní bo ló ń gbé, ó lóun ò tí ì gbalé. Ó ń gbé lọ́dọ̀ èèyàn kan, ó ń sun ọ̀dọ̀ èèyàn kan ní Yemẹtu. Mo ní ok, kékeré nìyẹn. Mo ní ṣé kí ló ṣe báyìí? Ó ní bó ṣe é ṣe kiri náà nìyẹn. Mo ní tó lè ṣiṣẹ́ pẹ̀lú mi. Ó bá sáré dọ̀bálẹ̀ kí inú òun ó dún o, tí n bá fún oníṣẹ́. Ok, I will. Tó wáyé pé o fẹ́. Ó ní ẹjọ́ ṣé kò wọ́n fi sórí kíní òun pé òun mọ̀ ṣiṣẹ́ pẹ̀lú àgídìgbò. Mo ní fíbẹ̀ sí bí mo sọ bẹ́ẹ̀. Mo dẹ̀ pé HOS pé kó wá bá mi fún ní lẹ́tà. Ìyẹn ò sí ní ló travel. Mo ní kó wá ń jọ́ kejì. Ó dẹ̀ dé, ó gba lẹ́tà. Ìyẹn tiẹ̀ ń bá mi sọ̀rọ̀ owó kékeré kan. Mo nínú pé mo fẹ́ help ẹ̀ ní pé kó fún lówó tó ṣe díẹ̀ tó pọ̀ díẹ̀, a fi gbogbo ẹ̀ síbẹ̀. Fine, mo wá pé mo ní wá Funny Thinker. Ìgbà tí mo introduce ẹ̀ sáwọn program department tó ti máa ṣiṣẹ́, mo ní iṣẹ́ tó fẹ́ gbà yìí ó yàtọ̀ díẹ̀ síṣẹ́ TikTok o. Mo ní TikTok ìgbà míì social media, tí mo bá fẹ́ ṣe program lórí social media, tí mo bá rí i pé kò sí tí mo fẹ́ sọ àbúrò ẹ̀mí kankan, mo lè má ṣe mọ́. Kò sẹ́ni tí ó mú yàn sí. Mo ní bọ̀ rédíò wọ́n á mú ẹ sí o. Torí time tó yẹ kó wá yẹn o gbúdọ̀ wá. Mo ní number 2 ni pé àwọn tó bá ń pè ẹ́ nísìn, tí wọ́n bá ti pè ẹ́, sọ fún wa. Àwọn èèyàn wa níbí á tẹ̀lé ẹ lọ. Wọ́n á wò wá mọ́ ẹ lára. Tí wọ́n bá fẹ́ price ẹ ní 1 million, ó di 2 million. Ẹnìkan kò ní bẹ́ẹ̀ kí owó rẹ o. Bó bá ṣe máa ń ṣe bí iye olóko ń bẹ lára àmọ̀tẹ́kùn, iye àmọ̀tẹ́kùn ń bẹ lára olóko. Mo ní sọ wá rí TikTok yẹn bó ṣe bẹ̀rẹ̀ sìn, ó ti di on-air personality. Nǹkan tí wàá ṣe ni pé wàá wá brand ara ẹ̀, yóò wá yàtọ̀ sí táwọn tí wọ́n kàn jẹ́ blogger. Tó bá ti brand ara ẹ̀ náà ṣe máa price ẹ̀. Ó bá ní èèyàn kan tiẹ̀ fóònù ń gbọ́dọ̀ ọjọ́ kejì ó ti ná fóònù fún mi pé àwọn tó ti rí fóònù mi. Mo ní tó bó ti ní kan tẹ́lẹ̀ ó ní ò bá ní pé kẹ́ni yẹn kó monetize fóònù yẹn fún ẹ. Ìyẹn ìkejì yẹn ilẹ̀ ok, ó tó dìbẹ̀ yẹn o, mo ti fún nílẹ̀ níbi estate mi gẹ́gẹ́ tí mo ti fún nílẹ̀ gẹ́gẹ́ ibẹ̀ mo débẹ̀ alẹ́ mo ṣẹ̀ débẹ̀ ni màá show ẹ̀ tẹ́ẹ̀rì estate yẹn bó ṣe rí. Ibi ilẹ̀ tí mo fún màá show yín, màá tẹ́ mọ̀ bẹ̀. Wọ́n á ní pé ok, owó tán fún ẹ yẹn sìn, mo ti fún ẹ nílẹ̀. Tó bá ẹ mo ní fóònù tán fún ẹ, ó lè convert ẹ̀ sówó ìgbà tó ti nìkan already. Àwọn máa kó fóònù ńlá méjì lọ́wọ́ lórí ọ̀kadà tó sì tó tí nílé lórí. Irú owó yẹn sì tó bá ti ní ọ̀gá o, mo máa ní bí 1.5 kan lọ́wọ́. Tó bá ní mọ́tò ló fẹ́ rà, máa ní ok, mo lè bẹ́ fowó kún.
mo ní bó o ṣe ra mọ́tò yẹn wá máa price mọ́tò yẹn mẹ́ lára ni mo ní tó bá gọ̀kadà débì kan owó ọkọ̀ tó fi wọkọ̀ tó fi gọ̀kadà padà wọn fún ẹ bọ́n tó bá gbé mọ́tò débẹ̀ owó epo náà máa fún ẹ mo ní o ti ń upgrade nìyẹn mo ní even o tún lè fi máa develop ilẹ̀ tí mo fún ẹ kó o mú kan nu méjèèjì but fóònù méjì tó mú lọ́wọ́ ẹ the same purpose ló máa fún ẹ náà kò sí kò lè ṣe nǹkan méjì olóòótọ́ dẹ̀ ni o bá dọ̀bálẹ̀ ó lóun dúpẹ́ o òun ṣe o ọ̀tán o mo wá ní mo kàn gba ṣiṣẹ́ ń bí ni o kò stop TikTok ẹ o mo ní even nílé iṣẹ́ tí mo wà tó o bá mú anywhere lọ́fíìsì níbi tó o bá fẹ́ ṣe máa ṣe lọ ni tó o bá fẹ́ ṣe skit tó nídìí èèyàn mú àwọn èèyàn èmi ò kí restrict èèyàn bí o ẹni tó bá súnmọ́ mi tí ò ga tọ̀ kádàrá Ọlọ́run ni o gbọ́dọ̀ dé èèyàn ni o ó ṣe skit ó ṣe TikTok ní ọ́fíìsì mi now ó ṣe lọ́fíìsì mi ó ṣe ní church tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi ó ń ṣe dáadáa now tí mo bá ní ìdẹ̀gẹ́ pé lágbájá kọ́tà bá ní ó lọ ṣe kí ni màá ní òkè filẹ̀ ó máa ṣe nínú ọ́fíìsì ní programs department ni ó máa ṣe ń bẹ̀. ní ìṣọ́jú bá ń lọ o àwa fẹ́ ṣe anniversary nígbà tá Gidigbo bọ́ọ̀sì number 1 a fẹ́ ṣe anniversary àwa ń jáde lọ lọ́jọ́ náà àwọn ọmọọṣẹ́ mi ò ń so wọ́n mọ́lẹ̀ ẹni tó bá wù ìfá àwọn tí mi ò kí ń pè kán tẹ̀lé mi gan máa ń bínú ni mo lè dá lọ bìkan mo máa ń dá gbé mọ́tò jáde máa ń dá gòkadà an independent person now àwọn ló máa ń wù kán wà pẹ̀lú mi ò lè so yàn mọ́lẹ̀ wọ́n bá so èmi náà mọ́lẹ̀ mi ní débì náà mo ní okay you know what abáfẹ́ máa jáde lọ mo á kọjú sí anísọ̀ pé ẹ gbọ́ ọkùnrin nǹkan mo Aburumaku wọ́n máa ní àwọn orí pé wọ́n bá ní ó lóun ti sọ fún yín pé òun ò ní wá mo nílò ní tá a fẹ́ jáde sígboro tá a fẹ́ kán rí wa mọ́ra wa ara àwọn tá a gbà fún náà nìyẹn á fi máa boost iléeṣẹ́ wa yóò dẹ̀ máa boost orúkọ tiẹ̀ náà mo ní ẹ bá ń pè mo ní kò sẹ́ni tè fún mi mo máa pè pé Aburumaku kí ló dé tó wá bàbá mi ẹ má bínú mo ti ń bọ̀ ó ṣe dáadáa o òun bẹ́ẹ̀ mi ṣiṣẹ́ bẹ́ẹ̀ yẹn mo ní iṣẹ́ láyé yìí ó ṣe pàtàkì tí èèyàn bá ń ṣe tó bá ti fèsẹ̀ èyí ó dókè tó o bá wá tiẹ̀ ní wàá sọ fún mi àti pé kì í ṣe irú òní ni ò yẹ kó o má wà náà ṣé kò sí problems àwọn ní kò sí problems tó bá jẹ́ problems sọ fún mi o kí n gbàgbé ẹ kò sí wàhálà o àwọn ní kò sí problems àmọ́ tí ń bọ̀ sà ó ku ọ̀túnla tá a ṣe yẹn ni mo pè pé wá àwọn aṣọ tó ń wọ̀ wá bí ṣé wù ọ́ ni àbí tó wà ní ó ní tó wà lẹ́nu òun ní òkè tó bá dọ̀là wá gbowó kọ́ wá lọ ra sọ òun fẹ́ kó máa jáde yàtọ̀ ọjọ́ tí mo sì tó ti kọ́kọ́ wá lákòókò ẹ̀ ni mo ti ní kó ọmọ wálé káàkiri mo tún pe àwọn boys mi ẹ bá ń wálé fún ẹ má jẹ́ ojú ìrìnà kó lè máa kó má bàa máa fowó tọ́pọ̀ mọ́tò ẹ bá ti rí ẹ wá 3 bedroom flat máa sanwó ẹ̀. àṣọ jù bá ń lọ àjà kò sí nǹkan kan mo tún wá jí láàárọ̀ bí mo ṣe máa jí náà ni mo kàn tún wo fóònù mọ́ TikTok mo bá rí tí ń bú mi ìgbọ̀wọ́ ẹ̀rí mo kàn rí tí ń bú mi nì èmi kàn rí tí ń bú mi nì mo lè mi kọ́ ní bú láwọn èèyàn bá ní èmi mọ́ ní àwọn ní kò lè jẹ́ mi ìgbà tí màá wo mi ní kọ́mẹ̀ntì mo bá rórúkọ mi mo ní ẹ̀wà gbà mí kí mo sì fún máa yí mo ní ẹ bá ń pè é kí ló fàjà kò sí kankan àwọn bọ́ìsì ẹ̀wà mọ́ tó burú jù ní pé gbogbo ọ̀rọ̀ tí mò ń bá a sọ èmi àti ẹnìkan ọjọ́ tó sọ̀rọ̀ mo make sure pé àwọn bọ́ìsì mi wà ń bẹ gbogbo wọn náà lè jẹ́rìí èmi àti ẹnìkan báyìí ọjọ́ tó sọ̀rọ̀ ọṣẹ́ rí títí ẹ̀yẹ́ fi yàtọ̀ ni pé ẹni tó ràn sí mi ó gọ̀ ni wọ́n fi gbó mi ẹni tó ràn sí mi àṣírí padà tú nígbà tó lọ́dún tọ̀ orogún iṣẹ́ nìyẹn orogún iṣẹ́ rédíò ó dẹ̀ dọ́dọ̀ wọn kó tó orogún òwò ni ó dọ́dọ̀ wọn kó tó dọ́dọ̀ mi wọn gbà ìgbà tẹ́mi wá gbà tán lọ́wọ́ àwọn ìgbà tẹ́mi gbà tán lọ́wọ́ àwọn ṣòlò yẹ kó tún wá lò fún yín. wọ́n wá ní alẹ́ ní bọ́rọ̀ ni kì í ta wọ́n wá kó ìpá alẹ́ ní bọ́rọ̀ kì í ta àwọn fún mi yóò ṣiṣẹ́ Ìbàdàn yóò ṣiṣẹ́ lẹ́kìtì yóò ṣiṣẹ́ lóńdó yóò ṣiṣẹ́ gbogbo ẹ̀ èmi dá ìwòran mi sọ̀rọ̀ mi jẹ́ sọ́ àwárí kò sì ti Ìbàdàn náà débi pé tí yóò ṣe kankan ilẹ̀ tí mo fún wa bẹ́ẹ̀ dì sí inú ọgbà lọ́wọ́ ẹ̀ nígbà tí ọ̀wá nígbà ìbàjá kò dé lọ́la kí ní ìfún mọ́ ìṣe àgbà lọ́wọ́ ẹ̀ ìgbà lọ́wọ́ ẹ̀ kò wá ní kò yọjú ní ẹ̀wà mọ́tò ṣẹlẹ̀ ó ní ìfún oníwèé estate ni àwọn tó ra lẹ̀ lọ́wọ́ mi labroad tí wọ́n bá rà bẹ́ẹ̀ yẹn ní tí mò ń sọ fún wọn ni pé òkè o tẹ ẹ bá ẹ tó bá fẹ́ ṣetán láti kọ́ òun la máa fún ní ọwọ́ iwájú kí igbó má wà níwájú kí ilé wa lọ wà lẹ́yìn so the way tàbí ṣe allocation bẹ́ẹ̀ ni pé tí ẹ tó bá ti wá fẹ́ kọ́ á wà lọ ṣe allocation á lọ ṣe survey ní secretariat tí ó sọ ibi tí ilẹ̀ rẹ̀ wà gangan pé iwájú ni
despite bí tiẹ̀ ṣe rí ọjọ́ tí mo mú débi ilẹ̀ ìní mọ́gàjì gba nọ́mbà rẹ̀ àwọn ní mọ́gàjì gba orúkọ tó fẹ́ fi sílẹ̀ ni wọ́n lọ bẹ̀rẹ̀ àti bá ṣe survey ilẹ̀ rẹ̀ gan nìsín tí ò bá gbà mọ́ orúkọ rẹ̀ láàfin padà tá fẹ́ lómi tọ́ra àti allocate fún that same day láti allocate fún now but àwọn yẹn lo òun ni wọ́n dẹ̀ ti jẹ lọ use and dump wọ́n dẹ̀ ti filẹ̀ mi ò tiẹ̀ gbọ́ nǹkan kan mọ́ mi tiẹ̀ rí mọ́ bóyá o ti mẹ́kẹ̀ àwọn báwọn TikTok yẹn tí wọ́n bá ra jíìpù lámọ́ tó mọ̀ tí wọ́n ra bẹ́ǹsì àbí tí wọ́n bá kọ́lé lámọ́ tó mọ̀. aláàjì mi ò ti mẹ́kẹ̀. a lérò wípé ẹ farabalẹ̀ tẹ́ wo fídíò yìí láti ṣẹ̀bẹ̀rẹ̀ títí dé òpin and then kọ́lọ́ má jẹ́ kí èèyàn ó ṣe oore dáràn bẹ́ẹ̀ ni because gbogbo nǹkan téèyàn bá fẹ́ ṣe láyè ó gba ọgbọ́n ó gba sùúrù ó dẹ̀ gba kéèyàn wọ́n ní tí Ọlọ́run bá ṣẹ̀rí èèyàn kéèyàn tó máa jẹ́ kéèyàn náà tó máa ṣẹ̀rí èèyàn because ẹgbọ́n gbà tí Alhaji Oriyomi sọ gbogbo àwọn ọ̀rọ̀ yẹn wọ́n ní gbogbo nǹkan tí àwọn ń ṣe kò kí ń ṣe pé àwọn nìkan làwọn ń dá ṣe ó ń ṣe ojú àwọn workers àwọn kọ̀ọ̀kan náà tí wọ́n lè testify sí ǹjẹ́ táwa la lè pè ní abáramúre jẹ́ báyìí táwa la lè pè lálàsejù because àwọn kan sọ wípé like Muideen like funny thinker so ẹ rí i pé títí Muideen ó yàtọ̀ títí funny thinker ó yàtọ̀ kò papọ̀ rárá so ẹ jẹ́ ká mọ opinion yín ẹ jẹ́ ká mọ opinion yín ní comment section perspective tẹ́yìn fi wò so ìwòye ti yín so and then tẹ́ bá tún ní another fact tẹ́ ti gbọ́ yàtọ̀ sí eléyìí tí Alhaji Oriyomi Hamzat tán sọ yìí ẹ jẹ́ ká mọ̀ ní under comment section so ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa ẹ bá wa likes ẹ bá wa share ẹ bá wa comment so we love you all thanks for watching.